Ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn mi, báwo ni? A tún ti dé bí a ṣe ń dé o, èmi ọmọ yín náà ni Òṣàtọ́lá. Eléyìí dùn mọ́ mi nínú bàjẹ́bàjẹ́, ó dùn mọ́ mi nínú, ó múnú mi dùn, ó máyọ̀ mi kún, ẹ bá mi pín ṣòyí dànù ẹ pín dànù, ẹ pín bàjẹ́bàjẹ́. Ẹ bá mi pín dé gbogbo ibi tó yẹ kó dé nítorí wípé kí ni èmi la ò ní yọ̀ sí, èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí. Èmi la ò ní yọ̀ sí kéńkéńké, èmi la ò ní yọ̀ sí, èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ ó rí bẹ́ẹ̀ náà lórí. Èmi la ò ní yọ̀ sí. Béèyàn bá rúbọ tó bá rí gbígbàdúrà, wọ́n ní rírú ẹbọ ní ń gbé ní àìrúbọ kì í gbé nìyàn. Tó bá ní kéèyàn ó rúbọ, kéèyàn ó ṣètùtù, káyé bá a lè yẹ̀yàn ni, káyé lè bá a túbà kó bá a túṣẹ́ fún yàn ni. Àti gbé kinní ọ̀hún dé, ẹ bá mi pín dọ́dọ̀ wọn. Ifá ò ní bínú ni, Ifá náà mọ̀ pé bínú èèyàn bá dùn, èèyàn kì í fi mọ́ra rárá. Màámi Sunshine, I love you so much. Ìyá mi Rukayat, you are the best. Bàbá mi ọmọ Akin, ẹ chop kiss. Ìyá mi Zainab Akinbiyi, love you so much. Mo rí gbogbo yín dákúdákú, mo rí gbogbo yín dànùdànù, mo rí yín bàjẹ́bàjẹ́. Ìyá mi Queen Sarah, you are the best. Ṣé bọ́ ní wípé bí gbogbo àwọn mẹ̀kúnnù ṣe ń kú kò kàn wọ́n ni? Ẹ̀yin ọba aládé, ìyí tó máa kúkú ìyànú yín ó pọ̀ gan. Ẹ máa kú ní fọnáfọnṣu, ẹ wà ní dákú ni o, ẹ máa kú tọmọtọmọ, ẹ máa kú teyínteyín, ẹ máa tán lórí ilẹ̀, ẹ tán. Eléyìí tó ń gbàbọ̀dè fún wa nínú yín á tán tọmọtọmọ, á tán tẹbí tará. Gbogbo ẹ̀yin tẹ́ jọ gbẹ̀bọ̀dè fún wa nínú ẹbí yín báyìí lẹ máa lọ, ẹ máa tán lórí ilẹ̀. Ṣé bá ń sọ fún yín ni ẹlẹ́ ò ní gbọ́, à ń sọ fún yín ẹlẹ́ ò ní gbà. Ẹni bó ṣe ń lọ yìí ni kó máa lọ bẹ́ẹ̀, kò sí wàhálà. Ṣé rí wọ́n Nàìjíríà tẹ́ ń pariwo yẹn, ó máa dé inú ilé yín, á wọnú ilé yín. Oko burúkú ni wọ́n Nàìjíríà, á bà yín jẹ́, á bà ilé yín jẹ́, á di òkò bànújẹ́ sínú ilé yín. Wọ́n Nàìjíríà ń lọ kiri nílé mẹ̀kúnnù, ẹ sọ wípé kò sí nǹkan tó kàn yín. Wọ́n Nàìjíríà yẹn ó ti dé inú ilé yín báyìí, gbogbo ọba lẹ́yìn kọ̀ọ̀kan ló máa béèrè ẹ̀mí yín, á béèrè ọmọ yín, á béèrè ẹ̀mí ìyàwó àtọkọ yín, gbogbo ẹ̀yin ẹni bí ilẹ̀ Yorùbá. Inú mi dùn. Benue former governor was just killed. Fine, I ti confirm yẹn lórí Google. Àmọ́ eléyìí is confirmed, tested and trusted. Èmi ò wá mọ̀ bóyá kí n dúpẹ́ lọ́wọ́ àwọn Fúlàní ni àbí báwo. Àbáwọn ìgbàrúmọlẹ̀ ni kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ṣé Fúlàní ni kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni? Àbáwọn ìgbàrúmọlẹ̀, torí kò yé mi léyìí tí mo fẹ́ dúpẹ́. Àwọn ìgbàrúmọlẹ̀ ni màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀, torí àwọn náà ni wọ́n tì wọ́n kọlura wọn nítorí pé fúnra wọn náà lọ́ọ́ fúnra wọn lóògùn jẹ. Ẹ má ṣòpò bá wọn jà, ẹ má ṣòpò bá wọn jà, fúnra wọn náà lọ́ọ́ fúnra wọn lóògùn jẹ. Bẹ́ẹ̀ ni, number one tí mo kọ́kọ́ gbọ́ ni wípé a traditional ruler, Ọba Tajudeen Ọmọ́táyọ̀, the Ọba Aládé Mẹ́ta of Imope land, àbí Imope dẹ̀ ni, a community in Ijebu-Igbo area of Ogun State, was on Saturday abducted by some yet to be identified gunmen. Ẹ̀yin gunmen tẹ́ gbé Tajudeen Ọmọ́táyọ̀, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá wa ṣe ṣìkàṣìkà, kẹ́ bá wa ṣe ṣìkòṣìgbò.
tẹ́ ẹ̀ bá tiẹ̀ fẹ́ ṣe ṣìkàṣìkà tẹ́lẹ̀tẹ́lẹ̀ èṣù á jẹ́ kẹ́ ẹ lè bá wa ṣe ṣìkàṣìkà bẹ́ẹ̀ ni ogun lákàyè ọ̀ṣìmọ̀lẹ̀ á jẹ́ kó gùn yín kẹ́ bá wa ṣe ṣìbòṣìbò kẹ́ bá wa pa nífọ̀nàfọ̀ṣù kẹ́ ẹ pa kó kú bá já ṣe ń kú tòun tògbòrò nù ẹ̀. aláké o kò yọ aláké lẹ̀ olódùmarè á bá wa tì yín àwọn ìgbárùmọ̀lẹ̀ á bá wa tì yín bẹ́ẹ̀ ṣe ń gbé wọn kẹ́ ẹ bá wa pa wọ́n ni lẹ́sẹ̀kẹsẹ̀ ké òkú wọn wá padà wá kókù wọn máa rìn kiri kó máa pariwo kó máa polongo wọn nàìjíríà kiri bẹ́ẹ̀ ni kó máa pariwo wípé bá a ṣe fẹ́ da wọn nàìjíríà yẹn rú o pé kò dá o kókù wọn máa sunkún kiri. I've heard about that stupid idiot Yami Zainab. ẹ bá wa pa wọ́n bẹ́ẹ̀ bá ṣe ń gbé wọn báyìí no story ni ẹ béèrè ransom ẹ gbowó lọ́wọ́ wọn kẹ́ tún lè fi rí ọ̀tá rà tẹ́ máa tún lọ fi gbọ́ bá mi. Make sure you visit all of them once, one by one. àwọn tẹ́ ẹ ti jọ jẹ lérewé tẹ́ ẹ ti jọ jẹ lérégbò ẹ lọ visit wọn ẹ mọ̀ wọ́n nú àwọn bá wa 627 ni wọ́n àbí 600 and chief imam sọ́njọ́ yẹn so tẹ́ bá ti pa bíi tẹ́ bá pa bíi 400 nínú wọn náà kò bad jù at least nínú 600 and kìíní kan ta ni òṣàìmọ̀ pé ètò máa corrupt nínú wọn á lọ bí 500 torí ìpọ̀ ìyà lọ́pọ̀ wọ́n kọ̀ pọ̀ dànù wọ́n pọ̀ òfò wọ́n pọ̀ ṣẹ́ ìpọ̀ ìkà lọ́pọ̀ so ẹ bá wa máa gé wọn kúrú kẹ́ ẹ bá wọn pa wọ́n tẹ́ bá máa fi pa wọ́n dé 100 200 wọ́n á mọ̀ wípé lótìtọ́ àti lódodo nǹkan kan lọ́dọ̀ mẹ̀kúnnù wọ́n á mọ̀ pé lótìtọ́ àti lódodo ara ń ta wá nínú ìlú wọ́n á mọ̀ pé lótìtọ́ àti lódodo nǹkan ṣe wá nínú ìlú ara òrókun ara ò gbúdọ̀ ra adìyẹ tiwọn. ẹ bá wa pa wọ́n torí wípé ẹni tó bá sọ pé kí là á ṣe òun là á ṣe hàn ẹ create hellfire fún àwọn aráàlú ẹni kan máa pa wá lọ ẹ dẹ̀ jókòó ẹ̀ ń wò ẹ̀ sọ kankan àbí ṣebí ọba ìpínlẹ̀ Ògùn lọ́gbẹ́ yìí ọba aládé mẹ́ta wèrè ó máa lóhun alákòótó mẹ́ta ó dẹ̀kọ́ aládé mẹ́ta ṣé yẹ kẹ́ ṣáde nìyẹn àbákòótó olórí burúkú wọ́n gbé wèrè ó lóhun aládé mẹ́ta níbo ládé ọ̀hún náà wà. ṣebí àwọn ará ìpínlẹ̀ Ògùn ni wọ́n lọ jẹ adúró wọ́n lọ káwọ́ sókè fún ìjọba Benin olórí burúkú aláké yìí kò rí kankan sọ o aláké yìí lẹ́gbàá o kò rí wèrè tó máa kú tó máa sọnù tọmọtọmọ tá à ní rí òkú ẹ̀ kò rí nǹkan kan sọ o kò rí nǹkan kan sọ o wípé àwọn èèyàn lọ jẹ àwọn ọmọ Yorùbá ọmọ aládé àlọ káwọ́ sókè àlọ jẹ adúró ní ìlú Benin ẹ rí nǹkan kan ṣe sí ẹ sọ kò gbé tí yín kọjá ẹ jẹ́ mi ẹ bá mi táàgì grandpa torí mo sọ fún wọn pé mo ń bọ̀ live ẹ rí nǹkan kan sọ sí ẹ jókòó bí olúdù àwọn èèyàn wá jẹ wọ́n jẹ adúró ní African countries àti àwa tá a wá ṣẹrú nílùú òyìnbó àtàwọn tó wà ní ilé adúró nílùú òyìnbó káàkiri tẹ́ fi wá sọ̀kò ẹ̀ tún fi wá sọ̀kò sí Benin Republic nǹkan kí nǹkan tó bá tún símú àwọn yẹn kan ṣe fún wa ẹ wo àwọn ìyá wa tó ń ṣe ọyàn palaba tọmọ mi gbẹkùnlé mú in this 21st century nínú àwọn tó lọ jẹ adúró ní ìlú Benin yẹn and you are not ashamed ẹ wá pera yín láládé mẹ́ta olórí burúkú. kálé ṣíṣí ò bá gbé tí ò bá ṣe légbò ẹ̀yin tẹ́ ẹ ti gbowó ẹni olórí burúkú ẹgbẹ́ yín wá bọ́ síta ọba wo ló gbowó kan gbé evidence ẹ̀ bọ́ síta olóṣì tó sọ pé ọba wo ló gbowó kan gbé evidence ẹ̀ bọ́ síta òun ò kì í ṣe ọba á padà bọ̀ pé baálẹ̀ ní wèrè ara ẹ̀ baálẹ̀ lásán baálẹ̀ jágbajàgba játijàti nílẹ̀ ń bẹ̀yẹn á padà bọ́ bọ́ ṣe raṣọ aṣọ ọba fún ẹ tọ́ra dé fún ẹ lọ́jà gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi bíi bíbà with proof ni evidence to proof wà lọ́wọ́ mi bàjẹ́bàjẹ́ bọ́ ṣe raṣọ fún ẹ bọ́ ṣe ra bàtà sí ẹ lórí tán gbádélé ẹ lórí tán lọ rà ní ọjà jàǹkara gbogbo ẹ̀ bọ́ ṣe lù ú ní gbàǹjo lágbọ́
ṣùgbọ́n tá a bá dákẹ́ kò mí ní wípé àárín kankan a kàn dákẹ́ náà nítorí wípé kí ni kò ń ṣe gbogbo ọ̀rọ̀ náà ni ẹnu máa sọ, kò ṣe gbogbo ohun tójú rí lẹ́nu máa wí. ẹ wá wí tán àti mọ story yín àti mọ bẹ́ẹ̀ ṣe lálẹ́ wù tẹ́ lálẹ́ wù bí wèrè tẹ́ já wá from nowhere tẹ́ lẹ́yìn ọba. ó wá yá nísìn wọ́n ní pé tẹ́ ẹ bá fẹ́ rújọba náà ènìyàn níkùn kan gbogbo wa náà ló ń pa lọ lẹ́yìn kọ̀ọ̀kan, ìgbà mélòó ni gbogbo ìlú máa fi dáwóró tẹ́wálẹ̀ ìjọba lé wa lórí. ìkà tẹ́ ẹ fẹ́ ṣe yẹn, ìkà yẹn máa kà yín, ìkà yẹn á kà yín, á kà ọmọ yín. eléwèrè náà kan sọ pé tó bá pa ọ̀tọ́m ti lu Benue, tó bá assassinate Nigeria is finished. ẹ wá ń threaten ara yín, ẹ má ì tí ì threaten ara yín, ẹ máa para yín gidi gan ni. tó bá jẹ́ wípé lórí ìyẹn ni a máa bẹ àwọn ìgbárùmọ̀lẹ̀ sí yín, ẹ máa dojúkọ ara yín, ẹ máa para yín, èmi ni mo sọ bẹ́ẹ̀. Olódùmarè dẹ̀ mọ̀ sí, àwọn ìgbárùmọ̀lẹ̀ gan fọwọ́ sí, àwọn ìyá mi náà dẹ̀ mọ̀ sí. ẹ máa para yín gidi gan, ẹ tí ì rí nǹkan kan preamble ló ń ṣẹlẹ̀ o, ẹ tí ì bẹ̀rẹ̀ o. ẹ máa para yín, wọ́n á gbé ọba mi, wọ́n á gbé tọmọtọmọ, wọ́n á gbé tìyàwó àníròkú ẹ̀sìn. ẹja ló máa padà jẹ òkú ẹ̀, ìmí inú yín ẹja ló máa padà jẹ òkú ẹ̀, wọn ò ní mọ ibi tó wà mọ́, ó máa sọnù, ó máa padà jẹra mọ́lẹ̀ ńlẹ̀ lẹ́lòmíì nínú àwọn ẹ̀yìn wèrè tẹ́ dákò tó sórí. àwa òbí tán aláké wá bọ́ta, aláké wèrè, aké tó máa fi padà ṣá yín, tó máa fi padà ṣá ẹ̀ dànù wọ aláké wèrè yìí. wá sọ wípé kọ́ má dá Nàìjíríà sí méjì o, Nigeria is better as one. Nigeria is better as one. How do you people even reason? How do you sleep in your house? báwo lẹ ṣe ń sùn ẹ̀yin tẹ́lẹ̀ ìjọba? mi ò mọ bóun ṣe ń kùn yín. àwa táwa ń lo òyìnbó gan, a lè sùn, àjọba wa àjẹ kankan, a ní oyè kankan ní ilẹ̀ Yorùbá yẹn o, a lè sùn, tá a bá róorun sùn gan a tún lògùn oorun ni. ẹ̀yin dẹ̀ ń sùn, you've got a thick skin. ọkàn yín yí gan o, wàláì tàláì súnmọ́bìláì Jésù ń gbọ́, ànábì gan mọ̀ sí. ẹ̀yin ilé èèyàn o, káì lénìí yìí ó jẹ́ kí n mọ̀ wípé ní ilẹ̀ àárọ̀ yìí tó mọ̀ yìí tí gbogbo wa bá kú ní ilẹ̀ Yorùbá, kó tó kú ẹ̀yin nìkan ẹ̀ máa ṣàyé lọ níbi táyé yín bàjẹ́ dé, níbi tọ́kàn yín balẹ̀ dé, níbi tí nǹkan kan ìpínlẹ̀ kan ò mìín dé. You are so wicked and heartless. àwa ń sunkún, àwọn èèyàn ń sunkún, wọ́n ń kérora wípé ìnira yìí pọ̀ nítorí ẹ̀ wọn ò lè gbénú ilé, ẹ fi wọn bí òkété, ẹ fi wọn kúrò ní ilẹ̀ Yorùbá bí òkété. wọ́n tún dé ìlú òyìnbó náà, ẹrú ni. ìtòlọ Oman, ẹrú ni. ẹrú kankan pé pẹ́lú ju ẹrú kan lọ ni. ìwọ tó wà l'Amẹ́ríkà ẹrú ló ń ṣe. Ọlọ́run kan àṣírí ẹ̀ kàn dẹ̀bò díẹ̀ ju ẹrú tó wà l'Oman lọ ni. ìwọ tó wà l'Oman, ìwọ gan sẹ̀fù ó mọ̀ wípé o ò bẹ́tà àwọn tó wà ní Libya. ẹrú kan gbé pẹ́lú ju ẹrú, gbogbo wa ẹ gbàgbé òṣì. ẹrú ni gbogbo wa, a kàn gbé pẹ́lú, a kàn fi díẹ̀ jura wa lọ ni. ìkànnì jájẹ ju kan lọ ni, wọ́n lò kan ju kan lọ ni. human rights ṣiṣẹ́ ń bì kan ju kan lọ ni. so kí la wá jọ ń sọ fúnra wa? ẹ fi wa bí òkété, ẹ fi wa kúrò nínú ilẹ̀ wa, ẹ wá rò wípé ẹ máa sinmi. tẹ́ ẹ bá sùn sí àwọn ìgbárùmọ̀lẹ̀ lẹ máa rí, tẹ́ ẹ bá ń jí sí àwọn egungun á gún yín pa, ará ọ̀run á lù yín pa. láṣẹ Èdùmàrè, èṣù á ṣe yín tọmọtọmọ, tìyàwó tẹbí tará tẹ́ ẹ bá jọ jẹ nínú gbogbo ògùn àwọn èèyàn, gbogbo ẹkún àwọn èèyàn báyìí. láṣẹ Èdùmàrè, àwọn tó ti kú ní fọnáfọṣù wọ́n máa sunkún tẹ̀lé yín lẹ́yìn, ẹ ò ní sinmi. tọmọtọmọ ni, ẹ ò ní sinmi. ṣe rí gbogbo àwa tá a wá ń ṣe jàǹgbara tá à ń fọkàn kan ṣe, a ní fira wa kí àdẹni fọmọ kí o. tẹ́ bá lérò wípé nǹkan máa ṣe wá, ẹ wo ẹ tutù ẹ̀ dànù òdì àdáni. ẹ̀yin gangan lẹ́nìyà, ìyá yín ẹ̀yin lẹ máa jẹ́, tẹ́ máa tún mú mi sí,
torí wípé ẹ wò alùbàtà kan kì í dárin tó bá ti tó náà ni ó tó báyìí náà ni òun ló fà á tí gbogbo ilé ti ń ṣẹlẹ̀ ṣẹ́rẹ́ ilé ìtàn gbé lọ́gbé yìí o preamble ń rí wọ́n ṣe ń gbé yín ni ṣe mọ̀ pé bá ṣe pa Olúfọ́n nìyẹn wọ́n ti gbélé òkú lẹ́lẹ́jà ń tà òkú báyìí òun lẹ́lẹ́jà ń tà kò ní bọ̀ bẹ́ẹ̀ ó tún gbowó lọ́wọ́ yín owó tó máa fi lọ wọ́n máa gbé yín lẹ́yìn kọ̀ọ̀kan gbogbo ẹ̀yìn ọba yẹn wọ́n máa gbé yín pa lẹ́yìn kọ̀ọ̀kan ni èyí tí wọ́n gbé pa ṣọ̀pọ̀nà ló máa pa lùkúlùkù ló máa yọ ojú ẹ̀ gbogbo àwọn òṣàlẹ̀ Yorùbá wọ́n á pa yín ní fọ̀nàfọ̀nṣù bẹ́ẹ̀ rúbọ ẹbọ yín ò ní fín bẹ́ẹ̀ ṣe ètùtù yín ò ní gbà láṣẹ Èdùmàrè tẹ́ ẹ bá rúbọ báyìí ẹ̀tì ẹ̀fún àti èdì wọ́n máa dì yín báyìí fún á fún yín ẹ máa jókòó ẹ máa jẹ́bọ yín fúnra yín àwọn àyà mi wọ́n á kọ ẹbọ yín sí yín lọ́wọ́ torí wípé ìkà nìyí ọlá gbogbo àwọn tó ti kú ní fọ̀nàfọ̀nṣù ọlá àwọn tó ń ṣẹrú lọ́wọ́lọ́wọ́ àwọn tó sì ń ṣẹrú ọlá àwọn tó tún jókòó síbì kan tó yẹ pé wọ́n máa pa wọ́n ni o wọ́n máa kú wọ́n máa yè ni wọ́n mọ̀ ọlá gbogbo àwọn tí tálẹ̀ǹtì wọn ti bàjẹ́ ní ìgbésí ayé yìí ẹ ò ní sinmi àwa wí tán ẹnìkan sọ wípé àwọn kan mine gold o China mine gold o kìnnì kan mine gold o China tó mine gold lẹ́yìn rí ẹ̀yin mine ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin politicians ilẹ̀ Yorùbá ẹ̀ mine ọjọ́ ọ̀la àwọn ọmọ wa àrọ́mọdọ́mọ tá àti ìbígan ẹ ti mine ọjọ́ ọ̀la wọn lẹ̀ ẹ ti mine ẹ ti jẹ nǹkan ju ẹni tí ó ní nǹkan lọ ògo ju ẹni tó ní ògo lọ́gbọ́n ẹ ti ná ẹ wá ní ká má bínú preamble ẹ̀ ń rí eré ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ ríran wò láṣẹ Èdùmàrè ṣẹ́rí tá à ń ṣe yìí àṣedélẹ̀délẹ̀ Olódùmarè á kún wa lọ́wọ́ ṣiṣẹ́ àwọn tí ó kún wa lọ́wọ́ ṣiṣẹ́ Olódùmarè á gbé wọn dìde láṣẹ Èdùmàrè gbogbo ètò ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin èèyàn mi ẹ tújú ká o ẹ má sàn kàn yín nù o ẹ fìgbàgbọ́ yín kẹ́ jẹ́ kó le dọ̀yìn àwọn ìgbàrúmọlẹ̀ wọ́n ṣe tán tó máa gbèjà wa àwọn tó máa fi nǹkan gbèjà wa tó máa fi owó ràn wá lọ́wọ́ wọ́n á dìde àwọn tó máa fi agbára ràn wá lọ́wọ́ wọ́n á dìde àní tó wọ́n bá ṣe wọn ò ní sùn wọn ní wò torí pé this is the time tí gbogbo wa máa ṣe kíni tá máa jíjà agbára tá máa bọ́ so therefore ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni let the game start ó dàbọ̀.